Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run ayérayé, a ṣe yín lọ́ba fún àánú láti arígbà àti oore ọ̀fẹ́ yín tí kò wọ́pọ̀. Tẹ́ ẹ jẹ́ ká tún rí ọjọ́rú àkọ́kọ́ nínú oṣù kẹfà o. A ṣe yín lọ́ba Ọlọ́run olùdásí àti aláàbò wa o. Ògo ìyìn àti ọlá ni forúkọ yín. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ karùn-ún oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé nígbà tí Ọlọ́run bá fẹ́ bùkún fún ọ. A mú àkọ́sórí wa nínú ìwé Genesis orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejì. Genesis orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejì. Ó sì wí fún un pé, mú ọmọ rẹ nísinsìnyí, Ísákì, ọmọ rẹ náà kan ṣoṣo tí ìwọ fẹ́, kí ìwọ kí o sì lọ sí ilẹ̀ Móríà, kí o sì fi rúbọ sísun níbẹ̀ lórí ọ̀kan nínú àwọn òkè tí èmi yóò sọ fún wọn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ wá wípé, dìde lọ sí Sáráfátì ti Sídónì, kí o sì máa gbé ibẹ̀. Kíyèsí èmi ti pàṣẹ fún opó kan níbẹ̀ láti máa bọ̀. Ó sì dìde, ó sì lọ sí Sáráfátì. Nígbà tí ó sì dé ibodè ìlú náà, kíyèsí obìnrin kan, opó kan, ó ń sa igi jọ níbẹ̀. Ó sì ké sí, ó sì wí pé, jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi o nínú ohun èlò kí èmi kí ó lè mu. Bí ó sì ti ń lọ bu omi wá, ó ké sí padà. Ó sì wí pé, jọ̀ọ́ mú òkèlè oúnjẹ díẹ̀ fún mi wá lọ́wọ́ rẹ. Ó sì wí pé, bí Olúwa Ọlọ́run rẹ ti wà, èmi kò ní àkàrà o, ṣùgbọ́n ìkúnwọ́ ìyẹ̀fun nínú ìkòkò àti òróró díẹ̀ nínú kólòbó. Sì kíyèsí èmi ń sa igi méjì jọ, kí èmi kí ó lè wọlé lọ, kí èmi kí ó sì pèsè rẹ̀ fún mi àti fún ọmọ mi, kí àwa kí ó jẹ́ kí a sì kú. Èlíjà sì wí fún un pé, má bẹ̀rù, kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí, ṣùgbọ́n kí o tètè ṣe àkàrà kékeré fún mi nínú rẹ̀ náà, kí o sì mú un fún mi wá. Lẹ́yìn náà kí o ṣe tìrẹ àti ti ọmọ rẹ. Nítorí báyìí ni Olúwa wí, Ọlọ́run Ísírẹ́lì wí o, ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣófo, bẹ́ẹ̀ ni kólòbó òróró náà kì yóò gbẹ títí di ọjọ́ tí Olúwa yóò rọ òjò sí orí ilẹ̀. Ó sì lọ, ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Èlíjà àti òun àti obìnrin náà àti ilé rẹ̀ jẹ ní ọjọ́ púpọ̀. Ìkòkò ìyẹ̀fun náà kò ṣófo, bẹ́ẹ̀ ni kólòbó òróró náà kò gbẹ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó ti ipa Èlíjà sọ. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú nínú bíbélì kíkà wa tòní. Èlíṣà tọ opó Sáráfátì wá tí ó ní oúnjẹ kan tí ó kù fún un láti jẹ. Bíbélì sọ nínú ìwé Lúùkù orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n wípé àwọn opó pọ̀ nínú ìlú náà, ṣùgbọ́n òun nìkan ni ará Èlíjà sí. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run ti yàn án láti bùkún rẹ̀ pẹ̀lú ìpèsè láti ọ̀run wá. Kódà pé Ọlọ́run ti yàn án láti bùkún fún un, ó nílò láti fún un ní nǹkan kí ìbùkún náà lè wá sí ìfarahàn. Nígbà tí Èlíjà béèrè fún oúnjẹ ìkẹyìn rẹ̀, ìbá ti sọ fún Èlíjà pé ó fẹ́ gba oúnjẹ ìkẹyìn lẹ́nu opó àti ọmọ rẹ̀. Ó sì pe ara rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run. Ẹ̀wẹ̀, ó gbọ́ràn sí Èlíjà lẹ́nu, ó sì mú oúnjẹ náà wá fún Èlíjà. Láti ìgbà náà lọ, àìní di ohun ìtàn nínú ìdílé rẹ̀. Ọlọ́run, òun ni ẹni tí ó ní ayé òun ọ̀run. Ó lè rí ohunkóhun tí ó nílò láìsí ìrànlọ́wọ́ ẹnì kankan, láìsí ìrànlọ́wọ́ ènìyàn kankan. Ó sọ nínú ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ 11 dé 12 pé bí ebi bá ń pa òun lè jẹ nínú ẹran kẹ́ran lórí ẹgbẹẹgbẹ̀rún òkè, nítorí tirẹ̀ ni wọ́n ń ṣe. Ẹ̀wẹ̀, bí ó ṣe tó ní ìgbà mìíràn, ó máa ń béèrè pé kí ènìyàn fún òun ní nǹkan nígbà tí ó bá fẹ́ ṣe èyí, nítorí tí ó yàn láti bùkún ẹni náà ni o. Ọlọ́run lè pèsè fún Èlíjà ní ọ̀nà kọ́nà o. Ó ti ń bọ fún ọ̀pọ̀ oṣù nípa lílo ẹyẹ. Nínú ìwé àwọn ọba kìíní orí 19 ẹsẹ̀ 4 dé 8, nígbà tí ebi ń pa Èlíjà, àwọn áńgẹ́lì gbé oúnjẹ àti omi wá fún un.
nígbà tí odò tún gbẹ Ọlọ́run tún rán àwọn áńgẹ́lì láti bọ́ ọ. Kì í ṣe Èlíjà ló nílò ìrànlọ́wọ́ o, opó Sáráfátì gan-an òun ló nílò ìrànlọ́wọ́. Òun ni ó wà ní ipò àìní tó lágbára ní àsìkò ìgbà náà. Nígbà tí Ọlọ́run bá pinnu láti bá àìní rẹ pàdé, mo gbàdúrà pé o kò ní kọ ìfẹ́ rẹ̀ sílẹ̀ o. Nínú ìwé Ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹtàdínlógún, ìwọ yóò rí ìtàn obìnrin ọlọ́lá kan, ará Súnémù, ó rí ènìyàn Ọlọ́run tó ń kọjá. Ọlọ́run sì rú sókè pé kí ó wá jẹun. Èlíṣà kọ̀ ọ́, ṣùgbọ́n Bíbélì sọ pé ó rọ̀ ọ́. Ohun kan nínú rẹ̀ sọ fún un pé má jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run yẹn lọ láì ṣe wípé o ṣoore fún o. Èlíṣà jẹ oúnjẹ náà o, ó sì tún padà wá fún òmíràn. Ó fún un ní oúnjẹ, kódà ó tún ṣe yàrá kékeré kan fún un. Ní ọjọ́ kan, Ọlọ́run fi òpin sí ìyàgàn rẹ̀. Nígbà tí Èlíṣà gbàdúrà fún un, Ọlọ́run rú sókè láti ṣe àwọn nǹkan tó ṣe. Bí ó tilẹ̀ jẹ́ pé wọn ò ná ní owó, síbẹ̀ ó rí ohun tí owó kò lè rà gbà padà. Ó rí ohun tí owó kò lè rà o. Ní ọjọ́ tí Ọlọ́run bá pinnu láti bùkún ìwọ yóò fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: Baba, jọ̀wọ́ jẹ́ kí n ṣe ohun tí mo ní láti ṣe kí n lè gba ìbùkún mi. Ní orúkọ Jésù, ẹ jẹ́ ká sọ fún àdúrà ká sọ pé bàbá mi, jọ̀wọ́ ohun tí mo ní láti ṣe kí n lè gba ìbùkún mi. Olúwa jẹ́ kí n lè ṣe ohun èrò tí mo ní láti ṣe. Fi èrò náà sí mi lọ́kàn kí o sì fún mi ní oore ọ̀fẹ́ kí n lè ṣe, kí n lè di ẹni ìbùkún, kí ìbùkún yanturu rẹ kí ó lè wà lórí ayé mi. Olúwa fún mi ní oore ọ̀fẹ́. Olúwa yóò fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa bá mi like, kẹ́dẹ̀ máa bá mi comment kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.